wàhálà nǹkan fẹ́ bẹ́ẹ̀ fún yín tán ṣé èrì ìgbésẹ̀ mọ̀gbé kan ń bá lọ yé yín ló bá yá àwọ̀ yín àyìn fáàmì òfòlí ọlọ́run fún wa níyà ẹ̀ níṣẹ́ ọlọ́run rí. alájà Olifat tí gbogbo èèyàn mọ̀ sí ìyá níkẹ́ madam Fagbohun Asikidana Albertine ló ti mú inú àwọn tí wọ́n kópa nínú ìdánilẹ́kọ̀ọ́ tó wáyé nínú ọgbà iléeṣẹ́ rédíò Àjáwọ̀rẹ̀ dùn látàrí ìró ìdùnnú èyí tí bàbá wa president Sefu Fagbohun Ọláẹgbẹ́ ti pinnu ẹ̀ láti ṣe àtìlẹ́yìn tó pọ̀ fún alájà Olifat ìyá níkẹ́ láti mú ìpinnu rẹ̀ ṣẹ lórí àwọn aránṣọ ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀. Ohun tó bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní ọjọ́ kejì àti ọjọ́ kẹta tó ìdí ọjọ́ kẹrin àti ìkarùn-ún tó fìdé mẹ́fà ló ti wá sí òpin tí wọ́n sì ti láǹfààní àti gba ìwé ẹ̀rí wọn fáwọn àkópa nínú ètò náà. Lásìkò tí marraine ètò yìí tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ṣe àlàyé ilẹ̀kùn lórí nídòdò tí ó bá wọn fún ìpele àkọ́kọ́ èyí tí àwọn ṣe. Wọ́n sì tún wá pinnu lójú gbogbo àwọn aránṣọ tó wà ní ìkàlẹ̀ náà èyí pé ìfòyà kò sí ìrẹ̀wẹ̀sì ọkàn ò sì sí lórí iṣẹ́ tí àwọn gbé ìgbésẹ̀ rẹ̀ ní ìsìn eléyìí tí ó ń wáyé. mo gbá abẹ kan fún ṣàdúrà fọlí èmi wọn kó gù wọn kọ ní àlàáfíà fọlí ìrọ̀rùn yọ́sùn títí ká bá òṣìṣẹ́ ọwọ́ wọn ètò kò ṣe ìtayẹ̀ lọ́fẹ̀ẹ́ dúró sí tẹ̀hún wọ́n fẹ́ mọ̀ tẹ̀ràn kó máa lọ ni èmi gúgù nísìnyí sọ́yà ọlọ́run ti gbọ́kẹ́ ti gbà gbogbo wa náà èmi wa gbà wá náà kò ní í ṣẹ́kù lọ́mọdé lọ́mọjọ yé wọn tó wọ́n bá sọkẹ́lí ìyá eríkẹ́ ṣe fún wọ̀nyí àtijọ́ àǹfààní wọn ni àǹfààní náà máa lọ síwájú. wọ́n dúpẹ́ lọ́wọ́ pèrèdán yìí Michelle Zulu èlèmọ̀ pàtàkì ni wọ́n wọ̀ èlèmọ̀ gan ni wọ́n wọ̀ torí pé fọmásíọ̀n náà tó bẹ̀rẹ̀ pẹ́ fún ń tẹ̀síwájú kánà wọ́n ń ṣe fídíò ìpè iṣẹ́ náà fún ọgbà kan fún ránṣẹ́ mi èlèmọ̀ takuntakun ni wọ́n wọ̀ aṣáájú ń fún wa ní aṣáájú gbẹ́dọ̀ mọ jíjà ẹ̀tọ́ fọ̀lí kẹ́mọ̀ lè fà wọ́ fún àwọn ọjọ́ ọmọ lẹ́yìn mi wọn kó lè jàǹfààní ọbẹ̀ ẹ̀líbẹ̀ títí kan fún wọ òṣèlú náà ni kò ṣe fún kárí ipò kan kárí ipò náà tẹ́ fún kọ́mọ̀ràn ti ọmọ ìlú ìlọsíwájú kò sí líbẹ̀ mbá kí bàbá ìwà tán máa tọ́ dúpẹ́ lọ fún wọn torí bí kò ṣe wọn fọmásíọ̀n yìí kò lè wáyé àwọn ló dààmú mi títí ló di bí ìgbé bàbá àgbọ̀ wọn léyà níkẹ́ ṣé kínní náà sponsorize ẹ̀ gba evenement náà ṣagbátẹrù ẹ̀ ò bá ṣe bí tayẹ̀ náà bá jẹ́ àǹfààní yẹn lọ síwájú kan lọ jẹ nọ́nà iṣẹ́ wọn mú kí wọn. lára àwọn tó wà ní ìkàlẹ̀ ní ọjọ́ náà láti rí kọ̀ǹsẹ́yè Ògúnbẹ̀yì Sùúrù. àfúnijẹ́ kí mọ̀gbà ẹbí ń pa ní èèyàn àgbàlagbà máa ń fọ̀. a dúpẹ́ lọ́wọ́ fún agbátẹrù ètò náà yẹ́lẹ́ mọ̀mọ́ ìwà alájà ìwà ìyá Adénìkẹ́ ọlọ́run wò yín fún wa ìyá àpẹ́ fún ni ìlọsíwájú iwájú náà lẹ́pàá ibi tìmọ̀ rẹ̀ sí wẹ́n láàjẹ́ fún wa akọrin ṣọ́ọ̀ṣì tí nǹkan o oníkàbọ̀ ń rò yóò burú kan fúra ẹlẹ́mọ̀ fèrè kó. alákòóso fún ètò náà ọ̀gbẹ́ni Zulkifil tó wà níkàlẹ̀ àwọn tí wọ́n fi iṣẹ́ yìí kọ́ àwọn ènìyàn náà tó wà níkàlẹ̀ pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan èyí tí ó jẹ́ àkópa bẹ́tò ọ̀hún bí ó ti wáyé. pẹ̀lú ìdùnnú àti ayọ̀ làwọn tí wọ́n jẹ́ obìnrin tí ó kópa nínú ètò náà ti láǹfààní láti fẹ̀mí ìmoore hàn sí ìdílé Fagbohun èyí tí wọ́n rántí àwọn mẹ̀kúnnù tí wọ́n sì ṣe fún wọn ní ojoojúmọ́ pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n tún wá ṣe fáwọn náà nínú ọgbà iléeṣẹ́ rédíò Àjáwọ̀rẹ̀. fún ètò yìí wọ́n gbé kalẹ̀ fún wa yé torí àwọn ló mú kó ṣeé ṣe fún wa láti lè mọ àwọn mọ̀dẹ́lì àwọn ló gbé wa wá sí ìgbé ayé ọ̀tún nípa àwa ìtàyẹ̀ àwọn ló mú kó ṣeé ṣe fún wa láti mọ rán mọ̀dẹ́lì yẹn kọ sẹ́ẹ̀tì yóò dé lọ́wọ́lọ́wọ́ yáwọn ènìyàn rán lílùú òkèèrè àdúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀n gan-an ni bẹ́ẹ̀ bá kíyèsí èwù náà ni mo wọ̀ yìí yín àrí pé èwù náà ń kó lóṣù tiẹ̀ ó sì jáde dáadáa àdúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀n gan-an nítorí pé àwọn ló mú kó ṣeé ṣe fún wa. ǹjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ tó jẹ́ ìgbésẹ̀ akọni àti ìgbésẹ̀ ìwúrí ni olóyè president Sefu Fagbohun ti ní fún àwọn tí wọ́n jẹ́ olùkópa nínú ètò eléyìí tí ó ń wáyé ọ̀hún tí yóò sì wá sí ìmúṣẹ láwọn ọjọ́ iwájú. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ìpè alátìlẹyìn pàtàkì òun náà ni president Sefu Fagbohun jẹ́ fún ètò yìí láti ṣe àtìlẹyìn fún ìyá níkẹ́ kí wọ́n lè bá mú ìpinnu wọn ṣẹ lórí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ọwọ́ níjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀. ǹjẹ́ ìpele kejì ni wọ́n ti sọ pé yóò tún wáyé fún gbogbo àwọn tí ó jẹ́ àkópa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí tó sì jẹ́ àjẹmọ́nú wọn títí ayérayé. ẹ̀yin wo yẹ fẹ́ gbà yé
ilé ẹ̀ bá ṣọ́ ní àtìgbà kan lọ gbogbo alógbàwé ìwé ọwọ́ ló wọ̀ náà lé àbí ìnagbé CKM jáde CKM nísìn ìhun owúlò fún equivalence BPC ni di CKM equivalence BPC ni ẹ̀yìn yà ń gbà yìí lọ́ọ́lọ́ yìí pọ̀gbà ọ̀tọ̀ wúlò ju yàtọ̀ ìyá ti gbà nọ́ọ̀rẹ́ tẹ́lẹ̀ lọ fi ṣe tracé de Corsailles lẹ̀ ṣe àbáyé sọ tracé de Corsailles ó ní bá ṣe tracé de Corsailles ó kó gbogbo ìhun jẹ́ kankan papọ̀ gbogbo ìhun ọ̀fẹ́ ẹran mọ̀dẹ́lì ọ̀fẹ́ ẹran fún òbí ẹ̀ ó kó gbogbo ẹ̀ papọ̀ ó lọ́n pè ní tracé de Corsailles pé chambre de métier là c'est bẹ́ẹ̀ pé wà lọ formation wà lọ yẹn ní gbogbo iṣẹ́ ọlọ́gbọ́dọ̀ kópa nínú ẹ̀kọ́ nàlẹ́ ká kó gbé diplôme wà lọ àwọn ẹ̀kọ́ ní diplôme àwọn níye ni mo ní ẹ̀kọ́ mu wọ́n sì mú òṣìṣẹ́ wọ́n ti wọlé formation ní kálukú wọ́n ti bẹ̀rẹ̀ formation ní sí àwọn ẹ̀kọ́ níye púpọ̀ lè àwọn ẹ̀yọ́ níye wọ̀ ọ̀nà tẹ́lẹ̀ kwa púpọ̀ lè kó lè kópa náà ìyẹn náà lójú donc kẹ́mẹ́ wò sọ̀kẹ́lì ìwé yẹn fẹ́ gbà níbi èlò ní kwa kò sí wọn ní agbára fún wa ni ẹ̀ bá ṣọ́ọ́ bẹ̀ sí àtẹ́ mẹ́rin lọ́tọ̀ wọ̀ nínú ẹ̀ c'est bon donc kẹ́pẹ́ ìwọ̀n ọ̀ṣẹ̀ kẹ́pẹ́ ìlú pàtàkì kó má jẹ́ àfẹ́ délé gbogbo yà ń gbà lẹ́tì dọ́ ẹ tó pa fúyà mi lẹ́kẹ̀kùn. Káàsùmù Ṣùlẹ̀ tí ń jábọ̀ ìròyìn Abudu Ọláníjà ló gba àwòrán pẹ̀lú ohùn sílẹ̀.